Dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ̀gbọ́n mi kan bá mi sọ̀rọ̀ lénìí, ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ so à ń try láti sọ. Mo wá make statement kan náà bá ní pé wọn ò kí ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. So mo bá lọ, léèyàn bá dẹ̀ ti sọ nǹkan fún mi bẹ́ẹ̀ yẹn, àbí tí bá gbọ́ nǹkan kan lọ́nu èèyàn, mi kì í tí ì bá mọ kúlẹ̀kúlẹ̀, mi kì í bá èèyàn jiyàn. But tó bá ṣe ń sọ tán báyìí, máa lọ ṣe research lórí ẹ̀, máa lọ wò pé kí ni reason tí ó ṣe dáa. In the course of my research, mo wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń ṣe mistake àti sọ ọ̀rọ̀ yẹn. Ó dà, but kò ń ṣe nǹkan tó dáa rárá, nǹkan tó máa ń pa ọkùnrin sára ni. Àwọn obìnrin dẹ̀ máa ń sábà sọ. Àwọn obìnrin máa ń sábà sọ, mo mọ̀ pé àwọn obìnrin máa ń sábà sọ gan-an, bẹ́ẹ̀ ó máa ń pa ọkùnrin sára. Kódà gan-an níbi tí ọ̀rọ̀ yẹn wúwo dé, ó máa ń pa okó ọkùnrin. Kò ní jẹ́ kí ọkùnrin nífẹ̀ẹ́. But kò ń ṣe lénìí ni mo máa sọ ọ̀rọ̀ yẹn. In fact, nígbà tí mo ṣe research, mo ka kíní yẹn tán, mo láti pe ẹ̀gbọ́n mi yẹn pé thank you so much, because nǹkan ṣe máa ń sọ pé ọgbọ́n kò pín síbì kan. Gbogbo àwọn obìnrin ayé ìdẹ̀ ló máa ń ṣe mistake yẹn. So nǹkan tí a máa sọ later, tí mo máa try láti explain fún wa later, lára àwọn nǹkan tó lè ba relationship jẹ́, tó lè ba okó ọkùnrin jẹ́ against òbò wa, tí ò ní jẹ́ kókó ọkùnrin máa le sí òbò obìnrin. Lára ẹ̀ ni irú àwọn ọ̀rọ̀ yẹn wà. Kò ń ṣe ara líle. Ọ̀rọ̀ sísọ ẹnu obìnrin gan lè pa okó ọkùnrin. Ọ̀rọ̀ sísọ. So lára ẹ̀ lọ̀rọ̀ yẹn wà. A máa sọ later. Mo tún wá rí wípé even obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí wọ́n ṣe kí ń like okó. Bí wọ́n ṣe kí ń like okó. Kò ń ṣe gbogbo ìgbà ní libido wọn máa ń lọ́yẹ́ pé bóyá libido wọn ò high or something. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òbò tiwọn náà máa ń crave okó tuntun ni. Òbò obìnrin náà máa ń crave okó tuntun. Òbò obìnrin náà máa ń wá variety ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ wọ́n ní nítorí pé wọ́n jẹ́ obìnrin ajẹun ẹlẹgẹ́, àwọn nǹkan tí tó jẹ́ pé obìnrin gan ò ní mọ̀. Àwọn nǹkan tí a dẹ̀ lè fi dẹ́kun irú nǹkan báyẹn ni àwọn recommend sínú àwọn yẹn pé ká máa lo sex toys, ká máa lo àwọn èròjà ìbá obìnrin ṣeré. Wípé ó máa ń help lọ́pọ̀lọpọ̀. Wípé kò ń ṣe pé bóyá nínú àwọn nǹkan tí mo kà, àwọn research yẹn, kò ń ṣe pé bóyá obìnrin ò fẹ́ dóko, bọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà òbò tiwọn náà máa ń wá okó míì. But solution wà fún tiwọn. Wọ́n ti ẹ̀kọ́ sí solution. Solution ni wípé ká máa try láti máa lo sex toys fún àwọn obìnrin wa lóòrèkóòrè. Pàápàá àwọn tó bá ń complain pé okó wù àwọn dó, ẹ má jẹ́ kó máa jẹ́ pé okó nìkan. Ìgbà míì wà tó kàn jẹ́ wípé sex toys yẹn nìkan la máa lo àti ẹ̀ ní dó wọn rárá. Lára àwọn nǹkan tí mo kà, mo máa ń sọ kíní kan tí èèyàn bá sọ nǹkan fún mi, irú nǹkan tí mo lẹ́gbọ́n mi kan sọ fún mi láàárọ̀ yìí, tí ì bá sure, máa accept kíní yẹn, máa padà lọ kà. But tí bá ti sọ fún ẹ pé, tó bá sọ nǹkan tí bá sọ fún ẹ pé kò wà baseless, kò sí ìwé ò support ẹ, kò support ẹ nìyẹn. Torí nǹkan tó bá ti sọ pé kò sí ibi tó wà, pé o ò lè prove ẹ scientifically, o ò lè prove ẹ, mo máa sọ fún ẹ. Because èmi tí bá ti gbọ́ nǹkan báyìí, máa padà lọ wá ìdí òfin tó kíní yẹn ni. Apart from pé bóyá mo kà, máa tún padà lọ again. Màá lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ jù mí lọ. Irú èèyàn kan tí mo bá sọ̀rọ̀ ní Brazil lánàá, tó ní connection pẹ̀lú Professor Wande Abímbọ́lá. Ṣé mo kí mo sọ fún yín pé mo máa wá professor yẹn, pé mo máa wá wọn kan tí mo bá sọ̀rọ̀, tèmi àti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, èmi àti bọ̀bọ́ yẹn. So èmi ò kí ń rí pẹ̀lú bí lè ṣe ṣú lánàá yẹn. Mo wá dín òfin tó mo bá bọ̀bọ́ yẹn sọ̀rọ̀ ní Brazil pé I would like to speak with Professor Wande Abímbọ́lá, pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀, mo fẹ́ ní contact and everything. So tó túmọ̀ sí wípé ẹni tó bá ń wá ọgbọ́n, ẹni tó bá ń wá ìmọ̀, lára àwọn nǹkan tá lè fi dẹ́kun wípé kí obìnrin máa sá fún okó. Torí ìwé yẹn jẹ́ kó yé mi, kí tẹ̀ lórúkọ ìwé yẹn, nǹkan tí mo kà nínú ìwé yẹn ó jẹ́ kó yé mi wípé ó ní Private of Park Avenue, memoir ẹnìkan ni, Private of Park Avenue lórúkọ kíní nínú ibi tí mo ti kà, pé obìnrin náà máa ń crave fún okó mi, òbò wọn máa ń crave fún okó mi, òbò wọn náà máa ń fẹ́ variety. Wípé but nǹkan tó dẹ̀ máa ń fà ni pé okó kan máa ń bọ́ obìnrin. So ó better ká máa lo oríṣiríṣi èròjà fún obìnrin tá a bá ń fẹ́ máa dó wọn. Lára àwọn nǹkan tá a máa lò, mo ti gbé kíní ìwárí, mo kàn tún ní kí n tún rán wa létí ni. You don't buy from me because mi ò tà á. Ẹ lè wò ó ní AliExpress also. Ẹ wo irú eléyìí sìn. Ṣé rí bó ṣe ń dún? Vibrator ni. Nǹkan tó wà nú ẹ̀ rè. Battery ló wà nú ẹ̀. Ṣé ti rí?
vibrator ni tẹ bá lo ilé ìfóbìnrin ṣe rí bó ṣe ń dún ẹ kàn ra ma ẹ lè fi bá idọ̀ obìnrin ṣeré ẹ lè fi bá idọ̀ obìnrin ṣeré àwọn small sex toys kéékèèké wọn cost anything ẹ ní àwọn èròjà ilé fún obìnrin àwọn African men mo mọ̀ pé a kì í sábà ṣe kò sí nínú agenda wa bọ̀ ẹ jẹ́ ká cultivate habit láti máa ṣe torí òbó obìnrin náà máa ń crave fún okó mi ẹ máa fi bá obìnrin ṣeré mo ní wọn lọ́pọ̀lọpọ̀ eléyìí mo ti tà rí bọ̀ mi ò ta gbogbo àwọn kìíní tèmi ni personal use tèmi làwọn eléyìí náà battery náà ló ń lò ó ní lára àwọn nǹkan tá a fi ń bá obìnrin ṣeré ni eléyìí ẹ máa fi sínú eléyìí máa wà nínú òbó obìnrin remote ẹ̀ lélẹ̀ control kìíní òun ní battery náà ni inú òbó obìnrin ló máa wà àbí lórí ẹni tí ò bá nídọ̀ ẹ kìbọn ní òbó ẹ máa fi kìíní ẹ máa fi control ẹ ẹni tí ó bá nídọ̀ ó máa wà lórí idọ̀ ẹ̀ á máa vibrate lórí idọ̀ ẹ̀ irú àwọn nǹkan báwo máa jẹ́ kí obìnrin máa dámira ní ọ̀pọ̀lọpọ̀ gbà ó kó mọ́bìnrin dámira àti sọ́rí then irú o lè sọ pé nítorí pé even èèyàn lọ́kọ nígbà míì wàá fi dildo fi báyàwó ẹ̀ ṣeré bó bá ṣe ń wò tó ṣe ń ṣe pẹ̀lú tó ṣe ń respond á máa jẹ́ kókó tiẹ̀ náà le sí obìnrin yẹn náà á máa gba agbára lórí òbẹ̀ okó àwùdó dáadáa ẹ wo orú eléyìí sìn ṣẹ́rí eléyìí lobìnrin máa pè wọnú ṣẹ́rí bó ṣe ń rò irú ẹnu eléyìí ń sin ẹnu bíbà ẹnu yìí ò ní wọ́n máa fi ń bá idọ̀ ṣeré àbí náà máa ń kìbọ̀ ní òbò wọ́n máa kì eléyìí bọ̀ ní òbò fún ẹni tí ẹ rí pé bó ṣe curve kí ni mo sọ fún yín ṣé ibi tẹ́ máa ti rí G-spot mo sọ fún yín pé òkè òbò ni ẹ rí pé kí ni ọwọ́ yìí curve sí òkè òbò tó bá ti kí eléyìí bọ̀ ẹ rí pé eléyìí curve sókè ẹ rí pé ọwọ́ yìí ó curve sókè so òkè òbò náà fi eléyìí ṣeré pẹ̀lú òkè òbò lẹ máa fi eléyìí rìn G-spot lélẹ̀ tó jẹ́ òkè òbò lẹ máa fi rìn eléyìí ẹ máa fi ṣeré eléyìí vibrate ó dẹ̀ rìn ṣẹ́rí bó ṣe ń ṣe lẹ ṣe máa fi bá ìyàwó yín ṣeré nìyẹn bátìrì lòun náà ń lò then ẹ má gbàgbé mò ń charge kegel balls yẹn lọ́wọ́ òun lélẹ̀ ó wà lórí charge ẹ wò ẹ má gbàgbé ẹ lóòrèkóòrè eléyìí balls tí a fi ń jẹ́ kí òbò wa tight ni pẹ̀lú ẹ̀ náà ó tún vibrate this particular one nínú gbogbo eléyìí ó ń vibrate remote control eléyìí òun lélẹ̀ ó ní control ẹ̀ ni eléyìí ń vibrate eléyìí a ṣiṣẹ́ ẹ kìbọn inú òbò ẹ tàn á vibrate mọ́ inú òbò ẹ fi sórí idọ̀ á vibrate sórí idọ̀ ẹ lè fi bóbìnrin ṣeré gbogbo eléyìí náà fi ń tighten òbò obìnrin àti lórí gbogbo àwọn kinní ẹ jẹ́ ká gbìyànjú láti náwó lé lórí láti ní sílé ẹ jẹ́ ká gbìyànjú láti náwó lé lórí láti ní sílé mo ń lérò jẹ́ oríṣiríṣi táwọn ọkùnrin náà bọ́ mi ò ta o èmi ò ní fún títà mo kàn ń fi wọ̀nyí ni wípé ẹ lọ rà á fáwọn obìnrin yín ẹ fi help wọn láti jẹ́ kí okó wù wọ́n dó gbogbo ẹ láti ní sílé obìnrin náà máa ń crave fún obìnrin náà máa ń crave fún variety pẹ̀lú nǹkan tí mo kà lẹ́nu ó jẹ́ kẹ́rù tún bà mí gbogbo kínní ẹ má jẹ́ kó jẹ́ èèwọ̀ àti má ní sílé wa ó ní máa yọ bátìrì inú ẹ̀ ń sìn ẹ̀rí kó dàbí lipstick ìdérí ẹ̀ lélẹ̀ ó lélẹ̀ kékeré ni pocket vibrator ni kò cost yín anything láti rà so ó ṣe pàtàkì ó ṣe kókó then àwọn èèyàn tó ti ń lo kínní wọ́n ti sọ fún mi eléyìí wà fún títà ẹni tó bá fẹ́ edible lubricant ni tẹ́lẹ̀ lò fúnbìnrin tí ara ẹ̀ bá ń dry obìnrin tó bu ẹ̀ ò bá kí ń da mi edible lubricant ó dẹ̀ ṣe é lá láti fi lá òbò obìnrin ó ṣe é lá láti fi jẹ okó ọkùnrin fún ọkùnrin ni ó ṣe é kan ẹnu edible lubricant pàápàá fún obìnrin tí òbò wọn máa ń dry àwọn kan ti rà á wọ́n dẹ̀ tún kọ sí mi pé kí n send ẹ̀ sáwọn òun lélẹ̀ ẹ má jẹ́ kí èèyàn kò sí nàìjà o èyí tẹ́ bá fẹ́ rà nàìjà ẹ lè pe Yomi sórí +234 909 1200 467 +234 909 1200 467 ẹ pè Yomi sórí nọ́mbà yẹn fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ bá ti sanwó ẹ wá san extra bíi 500 1000 tí mo fi máa ṣe pé bí a mo kágo ẹ sí yín ìyẹn tẹ́ bá ti kọ́kọ́ dáwó jọ náà màá lè mọ iye tí mo máa send sí yín ẹ pè Yomi sórí +234 909 1200 1200 467 ó ní mò ń pè Yomi ẹ pè sórí ẹ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ní Nàìjíríà tẹ́ bá ti ṣẹ́wó jọ màá wá mọ iye tí mo fẹ́ san á dẹ̀ fún yín ní owó tẹ́ máa san lórí ẹ
fún owó gbígbé màá wá mọ iye tí mo fẹ́ send sí yín. Ẹ má gbàgbé ilẹ̀ Danabit ó máa di 1.5 million ní week tá a wà yìí. Ẹ̀yin tẹ́ bá sì fẹ́ fẹ́, àwọn kan ti sanwó láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá sì fẹ́ fẹ́, ẹ pè mí sórí +44 7404 851234. Ó bẹ́tà kẹ́ pè mí because tẹ́ bá lọ pè wọ́n máa tún padà wá bá mi. Ó dẹ̀ bẹ́tà kẹ́ pè mí kẹ́ mọ̀ pé ẹ̀ ń rà from right source. Ẹ jọ̀ọ́ +44 7404 851234. Danabit Homes and Properties. Ẹ pè mí tẹ́ bá fẹ́, ó máa di 1.5 ní next week. Kò jẹ́ bí mo ṣe kò jẹ́ bó ti jẹ́. Ire o. Ó dàbọ̀. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ lubricant ní Nàìjíríà, ẹ pè Yomi sórí +234 909 1200467. Tẹ́ bá ti wá dáwọ́ jọ tí mo mọ iye àwọn tó fẹ́, màá lè mọ iye tí mo máa send sí yín. Ire o. Ó dàbọ̀.